abẹ́ afárá abúlé Ẹ̀gbá báyìí. Okay, no touch. No touch. Ẹ káàsán sir, from Ìṣọ̀kan Oòduà TV. Mo rí pé lẹ́ẹ̀kan àwọn ọlọ́pàá Nàìjíríà tó ń pè ní Nàìjíríà wọ́n bá yín sọ̀rọ̀. Kí ni àwọn ọ̀rọ̀ tó ń bá yín sọ? Mo fẹ́ ká fi tó àwọn èèyàn wa létí nílé. Ẹ ṣeun, nígbà tí a débẹ̀ wọ́n ti kó mọ́tò wọn rẹpẹtẹ sí ẹnu ọ̀nà wọn, so they are ready to fight. Àwọn ọmọ wa náà ti múra láti jà bọ̀, mo wá intercede. Ọlọ́pàá yẹn wá béèrè pé ta ló lead rally, who are the leaders? Mo wá lèmi náà wà lára wọn pé àǹfààní ọ̀tọ̀. Wọ́n wá ní ṣàgbà permission fún rally tá à ń ṣe, mo ní yẹn ṣàgbà permission a lè lẹ́tọ̀ọ́ láti ṣe rally. Wọ́n wá ní ó kè pé àwọn ọlọ́pàá tó ń tẹ̀lé wa bọ̀. We have every security here. We have vigilante, a ní Yoruba vigilante group, a ní VGN, a ní Àmọ̀tẹ́kùn, every one of security ló wà láàrin wa. Wọ́n ló yẹ kọ́lọ́pàá kan tẹ̀lé wa nínú kan. Ọlọ́pàá wà lẹ́yìn. Torí pé ibẹ̀ là fẹ́ jẹ́ kí wọ́n fa wàhálà. Police station tá a wà yẹn ní Abattoir, wọ́n máa ń fa wàhálà gan pẹ̀lú ọmọ Yorùbá. Wọ́n ta fi kúrò ńbẹ̀, wọ́n ní if bàbá ti ní security kò sí problem, wọ́n ṣáàjú wọ́n secure police station. Ètò bẹ́ẹ̀ lọ. Ok, ẹ ṣe gan sà. Kí lorúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ sà? Orúkọ tèmi ni Tajudeen Ọlárewájú Wákàrí tó báyé mọ̀ sí Àjàmájẹ̀bí. Èmi ni ọba Ògbóni Àbáláyé. Kábíyèsí sà o. Akin sà, ẹ ṣe. God bless you sir. Ìṣọ̀kan Oòduà TV, ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu bàbá wa Àjàmájẹ̀bí yẹn. Torí àwọn ọlọ́pàá Nàìjíríà wọ́n dá wọn dúró, wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan. So a dẹ̀ ní láti fi ọ̀rọ̀ tí wọ́n béèrè lọ́wọ́ wọn fi tó ẹ̀yin tẹ́ wà ń lé létí. Láti fi tó ẹ̀yin èèyàn wa tẹ́ wà ń lé létí pé nǹkan báyìí ló ń lọ. Torí ẹ̀ ni mo fi ṣe wérò pẹ̀lú bàbá wa Àjàmájẹ̀bí. Ìṣọ̀kan Oòduà TV. Yoruba nation. Yoruba nation. Do you believe in Yoruba nation? The Constitution of Nigeria, is it supporting you or not? I'm supporting. You are supporting the Constitution of Nigeria or Yoruba nation? Yoruba nation. You are supporting Yoruba nation. But I think you are Yoruba. Yoruba ni now. Kí ló sún yín sí di iṣẹ́ tẹ́ ń ṣe? How to hear that? But graduate ni nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ mo rí pé graduate ni. Graduate from which school? Lasmotech. Ẹ̀yin èèyàn tẹ́ wà léṣẹ́ ń gbọ́. Obìnrin ló ń wa mọ́tò Nàìjíríà tó ń pe Nàìjíríà yìí náà ń wa BRT. Ẹ dúró, kò sí mọ́tò lẹ́yìn. Kò sí mọ́tò lẹ́yìn.
kò sí mọ́tò lẹ́yìn. eléyìí tí live video ni mo wá kò sọ̀rọ̀ nù yẹn. ṣé ó tẹ lọ́rùn ṣe iṣẹ́ tó tẹ lọ́rùn ló ń ṣe. ẹgbẹ́ ìwé ní kò ṣiṣẹ́ lòun fún wa bí i. ọmọ láfúntẹ́kì ni. Ìṣọ̀kan Oòduà TV. kí ló dáa tó báyìí. àwọn tó ń repo ni àwọn ọ̀kọ́dẹ̀ tí wà wá jù. wọ́n máa ti bá wọn bẹ̀rẹ̀. Yorùbá ibi wa ń pa wá àwa rìn kiri àwa ń wà kíkà ọmọ Yorùbá jídìde ìwọ ni ọmọ ọgọ ilẹ̀ Yorùbá ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ẹni àṣọ fún Ọlọ́run wọ́n jẹ́ kí wọ́n fi náírà gba ọjọ́ ọ̀la lọ́wọ́ ẹ̀ wọ́n nínú ìjọ tí náírà ti dé òní wọ́n ti ń jí rírà ní ìjọ tí náírà ti dé òní wọ́n ti ń jí rírà ó jẹ́ sọ́fẹ́ ọmọ ẹlẹ́gbà yẹn gbogbo ẹ̀ka èlómi ẹ̀ka owó ẹ̀ Yoruba nation will buy it right now. Tọ́lá ti ń tẹ̀lé wa Yoruba nation buy everything. Yoruba nation is buying it. Tọ́lá ti ń tẹ̀lé wa ọmọ tó yẹ kó wà ní ilé ìwé ó ń kiri ọjà. Ìyàrá tí a ní Yoruba nation yóò ra ẹ̀ka orí ẹ̀ látàgbé tó ń ti tẹ̀lé wa bọ̀. Ó mọ̀ pé ọjọ́ ìwọ́sà àwọn ọmọ Yorùbá jẹ́bi ìgbẹ́. Ìṣọ̀kan Oòduà TV. How many of this one is inside? How many of this one is inside? Only Nepa. I calculate it. How much this one is? Okay, we are counting it. Amos, hey, pick that one, pick that one. Ìṣọ̀kan Oòduà TV. A wà níwájú local government. Àgbàdo Òkè Odò local government security. Stop! Something there you heard that.
local government ti Àgbàdo Òkè Odò secretariat. Yoruba nation, ẹjẹ ká gbogbo ẹbọ tí wọn ṣe o ẹ má yẹ ká gbé gbogbo ẹjọ láwùjọ àti gbẹdúgbẹ ẹgbẹ ẹgbẹ ẹyọ àbábá ìkólé tàbí ọlá òwúrọ àgbàdo òwúrọ ọgbà ilé ẹgbẹ ẹgbẹ ilé làwùjọ àgbàdo òwúrọ Ìṣọ̀kan Oòduà TV a wà níwájú secretariat ní Àgbàdo Òkè Odò. Ọgbà ilẹ̀ Yorùbá wa kí àdẹ́sí ti wà kó lẹ́wọ̀n fún gbogbo àgbáyé rí. Ẹ tí àwọn ẹ̀yìn ká mi, ẹ tí àwọn ẹ̀yìn bàbá mi, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbọ́ ọ̀gá ìjọba yìí. Àbí o, àbí o. Tọ́ bá fún yíyan ní 20,000 naira ṣé 20,000 ló fẹ́ fi jẹun fọ́dún mẹ́jọ ni? Ẹ jẹ́ ká ronú ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde. Wọ́n Nàìjíríà ọmọ Haúsá ń gbádùn, gbogbo obìnrin Yorùbá ló ti dolóṣó tán, gbogbo ọmọkùnrin Yorùbá ló ti dọmọ Yahoo. Ẹ dìde, ẹ yé dìbò, ẹ yé gba 1 naira gba 1,000. Ìṣọ̀kan Oòduà TV. Tẹ́bá ní múrí márùn lọ́wọ́ ẹ wò ó ẹ máa rí bẹ́ẹ̀ Jonathan máa jí wa wípé ẹ má gbàgbé o 1914 to 2014 tíjọba ìbáṣepọ̀ owó bá ti wọ̀ oníkálukú ló ń lọ ẹ̀ and ọmọ Buhari fúnra rẹ̀ Aisha olóhùn ti lọ lé ọkọ mẹ́ta torí pé relationship yóò gbé òun kọ̀ wọ́n nítorí náà relationship àwọn àtàwùsá àti Yíbò wọ̀ kò sí wàhálà mi pé kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn la ní epo àwọn la ní gold àwọn la ní diamond àwọn la ní football àwọn la tún ní seaport ibi tí federal government ti tẹ̀rí ètò owó jù ilẹ̀ Yorùbá ní àwọn iná nìyàwó jẹ tẹ́ bá dé ewa ń bíbà ní Burkina mọ́ gbogbo ìbèṣe ibẹ̀ ní Dangote ti ń wa cement ó dẹ̀ ta fún wa ní 4,000 ó ń ta sí Kano Kaduna ní 1,007 ẹjọ́ ṣé wọ́n Nàìjíríà nìyẹn ọmọ Yorùbá ti jí àṣemọ́ ọmọdé ẹmọ́ ti là wá lójú ẹgbẹ́ kọ́lé wọn pé one house. ẹ jẹ́ kó yé wọn pé kú ló kàn wọ́n torí pé ìran Musa Fúlàní wọ́n fẹ́ràn bàbá Awólọ́wọ̀ ju bàbá tó lóhun ló kàn lọ wọ́n padà pa bàbá 99 ni nítorí náà tí Ànábì Muhammad bá wá sórí àpèrè president ilẹ̀ Nàìjíríà kò lè dáa torí pé constitution 99 ó ti fi akọ́bù sí ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ àláǹfààní kankan lórílẹ̀‐èdè Nàìjíríà àfàwọn Fúlàní Haúsá ni wọ́n ní àǹfààní àwọn arúgbó ń gba owó oṣù nílẹ̀ Haúsá ní Kano Kaduna àwọn bíbà yìí wọ́n ṣètò kankan fún wa àwọn sísá wa máa lọ sí skul wọ́n máa gbé pálí lọ́wọ́ wọ́n máa lọ fi ṣolóṣó ní Dubai wọ́n máa lọ fi ṣolóṣó ní Libya àwọn bọ́dà wa wọ́n máa gbé pálí dání ọ̀kadà náà fi ń gùn àwọn àdèlà ní gbogbo nǹkan Nàìjíríà gọọmẹ̀ntì ń yáwó káàkiri wọ́n dẹ̀ ń fún ní ìjẹ́ ní $4 billion wọ́n fún wọn ní mọ́tò wọ́n fún wọn ní gbogbo ẹ̀ àdèlà àlówó àdè ń yáwó ẹjọ́ ṣé wọ́n Nàìjíríà nìyẹn nítorí náà ẹ̀yin bàbá wa ìyá wa Nàìjíríà ti expire constitution Nàìjíríà fraud ni àfẹ́mọ́ àṣemọ́ ọmọ àlè tí Nàìjíríà fi fún wa òun ni Fúlàní tó ń pa àwọn ìyá wa tó ń pa àwọn bàbá wa ẹ wo kí ọwọ́ mi yìí ọwọ́ Fúlàní láti gbà tó ń rèpù sísítà wa
wọ́n tún pa lérú yẹn dá adẹ̀ ní wọ́n lè sọ níwá tí ìran ọmọ Yorùbá bá mú bíléèdì lọ́wọ́ tó bá mú wọn rán lọ sẹ́wọ̀n wọ́n bá AK-47 lọ́wọ́ Fúlàní Haúsá ọmọ aláṣẹ wá látòkè wọn ò ní ṣe kankan fún wọn gbogbo wa pátápátá ẹ jẹ́ ká mọ̀ pé Nàìjíríà ò lè gbé wa only way tá a lè fi gbádùn ìjọba wa òun ni pé ká padà sílé torí bá ti dán ní ọkọ̀ méjì wò nígbà táwọn bàbá wo lọ́wọ́ ṣe western region àmọ́ bí ìlú ṣe dáa nígbà tá a tún bọ́ sí 99 constitution títí dè níyì kò sí gbádùn kankan ikú lọ lọ́tún ikú lọ lọ́sì nítorí èyí ẹ má sọ̀pọ̀tì wọn ikú ló kàn wọ́n o orílẹ̀-èdè Yorùbá òun ni ìbáàs òjì báyìí lọ. àwìrà bá Ìṣọ̀kan Oòduà TV a wà ní iwájú local government Àgbàdo Òkè Odò níbi tí a ti sọ̀rọ̀ fún àwọn tó wà ní local government. àwọn ọmọ ọlọ́mọ wà ní ọdún àkọ́mọ́ bí mẹ́wọ̀n ń ta ó ń tẹ́ta. Àṣẹ àdúgbò wọn rẹ̀. Àwọn ojú tí wọ́n máa bá sọ̀rọ̀. Kójú wa tó lọ, kójú wa tó lẹ ṣàánú wa o. Káàkiri ayé fún yín ṣe o. Ẹni ìdòwò ẹ lọ ṣiṣẹ́. Wọ́n bá fún yín pé lóṣèlú ni wá. Ló bẹ́ẹ̀ gbádùn. Ìṣọ̀kan Oòduà TV. Today being the 23rd of September 2022. Tom tó pọ̀ ìfà ìjáwá mi ọ̀dọ̀ ìdáláwà ń jẹ ìdáláwà ń jẹ ìdáláwà ń jẹ ìyá rẹ̀. Ó pọ̀ láàrín ọ̀pẹ̀ wá.